Ṣebí ìyá P ìyẹn tó l'accident ìyá ẹ̀ rí bí phone àbí ìyá ẹ̀ rí bí phone torí tí ìyá ẹ̀ bá jí abiyamọ gidi ó yẹ kó wò pé ohun tó mú obìnrin yìí tó fi ń sọ̀rọ̀ ohun tó mú bàbá gbogbo èèyàn táburú bá ṣẹlẹ̀ sí orúkọ Ìyábọ̀ Òjó iná ń dárúkọ ó yẹ kí ìyá yẹn ti pe ọmọ ẹ̀ pé ọmọ wa ń bí àwọn tó sọ ẹ́ dèèyàn kọ́ rèé. ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Peller àti Javis tí ó ń lọ ní orí ayélujára báyìí. Ó sọ̀rọ̀ ó advice Peller ó tún bú ìyá Peller pẹ̀lú rẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ nípa arábìnrin tí a mọ̀ sí ìyàwó Peller tí a mọ̀ sí Jadrolita ó tún sọ̀rọ̀ nípa rẹ̀. ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ máa bá wa lọ. má sún mọ́ wọn o rọra máa ṣe TikTok yẹ o àmọ́ ìyá ẹ̀ ó rí bíi fọ́ọ̀n ìṣubú ọmọ tiẹ̀ náà fọ́ọ̀n náà ni. Imagine someone àwọn tẹ́yìn sọ pé ẹ fún ra fíìmù ẹ̀ ẹni tẹ́ sọ pé ẹ fún lókìkí àbí òkìkí ló kà tí Ìyábọ̀ ní olórí burúkú ó dẹ̀ jáde ó ní go and learn how to escort people to prison. Kádìjọ ojú abẹ gbogbo yín pátápátá tẹ́ ń gbèjà Ìyábọ̀ Òjó àti tí Ìyábọ̀ Òjó ń gbèjà wọ́n ṣe máa escort gbogbo ọmọ ìwọ ẹ̀wọ̀n nìyẹn ẹ̀wọ̀n gbére olùṣẹ́ àṣekára àdàbí Kádíjàt Òsénì tó bá jẹ́ pé òtítọ́ ló tẹ̀lé lẹ́yìn Ìyábọ̀. Inú mi dùn kíní tí mo rí lọ́rùn ẹ̀ èmi nínú mi dùn ju orí ni orí máa wọ tọ̀dọ̀ mi lọ́la inú mi dùn I'm half happy. Imagine a grown-up woman saying go and learn how to escort people to prison. Only go and learn how to escort goats to prison. Only go and learn how to escort animals to prison. Only go and learn how to escort someone's son, someone's daughter, someone's glorious child. And you lose. Sherry lady àárọ̀ yìí yẹn. Do you know what pain me most about that lady? Why is she not using Rita Dominic? Why is she not using Genevieve? She knew Yoruba people has their own soft target. Who? Lizzy Anjorin. Lizzy Anjorin tó bá ti bu wàrérò. Ẹ ti gbàgbé pé the thing that will end you or the thing that will end that hero for you, that crowd is just a week, 2 weeks. In fact, you